بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله أنا وعلى بصيرة أنا ومن اتبعني فسبحان الله وما أنا من المشركين أيا طيب الأسماء يا من هو الله ومن لا يسمى ذلك الاسم إلا هو ومن كل ما نشكو يا رب عافنا كأيوب إذ عافيته بعد بلواه فمن كان من ربي فإنك ربه ومن كان من مولى فإنك مولاه فأنزل علينا المن يا من بمنه على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن والسلوى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم akí gbogbo ẹ̀yin ọmọ ìyá wa nínú ẹ̀sìn Islam lápapọ̀ wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu akí yín káàbọ̀ sí orí ètò yín ètò wa Al-Basira èyí tí ó mọ gun orí afẹ́fẹ́ ní dédé àsìkò tí a wà yìí ètò náà ti bẹ̀rẹ̀ pẹ̀lú ìyọ̀ǹda tọlọ́run ẹ yẹ kí àwọn nǹkan fìdílé àbí kí á fìdílé nǹkan láti máa fọkàn bá ìdánilẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ lọ́nà lọ àwọn SARS wa tí wọ́n fún wa lóúnjẹ mi gẹ́gẹ́ bí ìṣe wọn ti wà ní ìkàlẹ̀ kọ́lọ́n jẹ́ kí a rí wọn pẹ́ àwọn náà ní Fadilatu Sheikh Alhaji Sulaiman buni Ibrahim Abi Ibrahim ẹ̀sà òkè àwọn náà ni wọ́n fún wa ní oúnjẹ mi fún talẹ́ yìí bismillah. A'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim alhamdulillahi wassalatu wassalam ala ashrafil mursalin Muhammad bin Abdullah sallallahu alayhi wa sallam wa ala alihi wa ashabihi wa man salaka maslakahu wa naja manhajahu ila yawmi la yanfa'u fi imalun wala banun illa man ata Allah bi qalbin salim wa ba'd adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run alhamdulillah Ọlọ́run ọba tí ó ṣe wá ní mùsùlùmí òun náà lọ́ba tí adúpẹ́ fún à ń tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá annabi wa Muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ Ọlọ́run kó máa bá annabi àti àwọn aráàlú àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí tí à ń tẹ̀lé ojúpọ̀nà tí annabi wa sallallahu alayhi wa sallam tó fi ilẹ̀ tí ó fi di ọjọ́ ìgbéde al-qiyama Allahumma amin à ń kí gbogbo ẹ̀yin olùgbọ́ wa nílé níbi tí ẹ ti ń gbọ́ wà tàyín tí ẹ ń wò wá wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Bákan náà a tún kí gbogbo wa pé a kú àròdá òjò so kọ́lọ̀n balikọ́lá níbi tí ọba rọ̀ sí náà ni o so kọ́lọ̀n kọ́ ọba ní ṣe ní òjò alálùbáríkà kọ́ ọlá jẹ́ kan so rẹ̀ kọ́ ọlá gbọ́dọ̀ la ilaha illallah so gẹ́gẹ́ bí a ti ń sọ lọ níjẹjọ́ pé àwọn ẹ̀kọ́ wo ńlá àríkọ́ nínú tàgbésí ayé ànábì wa Ibrahim aleyhi salatu wassalam kì í ṣe pé a fẹ́ sọ tàgbésí ayé ànábì Ibrahim ṣùgbọ́n àwọn ẹ̀kọ́ wo la fẹ́ kọ́ ń bẹ̀ báwo ni ànábì Ibrahim ṣe lògbésí ayé rẹ̀ tọ́lọ́run fi sọ fún ayé pé kákọ́ṣe rẹ̀ àwọn tó ṣe tó fi dẹni tọ́lá làwa náà gbọ́dọ̀ ṣe káàánú lè bá dẹni tọ́lá a ti sọ apá kan díẹ̀ níjẹjọ lónìí a padà lọ sínú suratu Maryam aya 42 Ọlọ́run sọ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam Ọlọ́run wadhkur fil kitabi Ibrahim wadhkur fil kitabi Ibrahim Ọlọ́run ní wa nábì sallallahu alayhi wa sallam máa rántí nínú ọ̀rọ̀ ànábì Ibrahim tá a fẹ́ sọ yìí
máa rántí tọ́lọ́run bá ń pa ànábì wa láṣẹ pé kó máa rántí ìtàn ànábì Ibrahim láti lè bá a fi kọ́ṣe láti lè bá a yọ àwọn ẹ̀kọ́ ń bẹ́ẹ̀ ẹ rí i pé àwa gangan Ọlọ́run bá wí torí pé ànábì sallallahu alaihi wasallam àti gbogbo ànábì Ọlọ́run ti gáìdì wọn so Ọlọ́run fẹ́ jẹ́ kó yá pé ẹni tẹ́mi Ọlọ́run yọ́nú sí òní Ibrahim ọ̀nà tó wá gbà tó fi dẹni ìyọ́nú inú àwọn nǹkan ribiribi tó ṣe tó kún èmi Ọlọ́run lójú tí mo fi kẹ́ ẹ ń bá fẹ́ soríire gbọ́dọ̀ rìn bí Ibrahim ṣe rìn látara àkànlọ́wọ́ èmi Ọlọ́run wà níbí máa rántí o innahu kana siddiqan nabiyya. olódodo èèyàn tí máa ń gbáyàn lódodo ní Ibrahim sẹ̀mọ̀tá lódodo èèyàn tí ń gbáyàn lódodo so torí pé olódodo tó bá rí èèyàn tí ń sọ̀rọ̀ yóò gbà pé òótọ́ ní sọ onírọ́ tó bá rí èèyàn tí ń sọ̀rọ̀ bóun náà ṣe rí náà ni ó sì máa gbà kèrọ ni lágbẹ́jà ń parọ́ fún un ni so torí pé ó ń rọ́ ni ẹni tí ò tí ì mọ̀rí tẹ́lẹ̀ tí wàá èmi ẹlòmíràn ní pé mi ṣe wà èmi máa gbà yẹn gbọ́ torí pé òun náà dá kò lè gbà yẹn gbọ́ ntálákátá bá jẹ ní ó fi lẹ́gbẹ́ rẹ̀ Ọlọ́run wá ní Ibrahim o ànábì Ọlọ́run ni. innahu kana siddiqan nabiyya. إذ قال لأبيه يا أبت لم تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا. Ọlọ́run ní إذ قال لأبيه nígbà tí Ibrahim ń sọ fún bàbá rẹ̀ ìyún Azar so àti sọ níjẹjọ àwọn àfẹ́ ẹlẹ́kọ̀ọ́ wọ́n jẹ́ kó yé wa yí pé ànábì Ibrahim bẹ̀rẹ̀ wáàsí nínú ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ nìyẹn o láti ọ̀dọ̀ òbí rẹ̀ látọ̀dọ̀ ará alé àti gbogbo owó tó bá fẹ́ ṣiṣẹ́ Ọlọ́run ibẹ̀ ló ti kọ́kọ́ gbé wáàsí tó ń ṣòro ó ṣe jù òun náà ní wáàsí òbí àfẹnutọ́lọ́mbà àlékọ́ lọ́wọ́ kún lọ́wọ́ ló kù so Ibrahim bó ní ò ṣe ṣiṣẹ́ ìyẹn náà gbọ́dọ̀ lọ kẹ́kọ̀ọ́ rẹ̀ bó làwa náà ò ṣe ní ṣiṣẹ́ látọ̀dọ̀ àwọn ará ilé wa tó jẹ́ yí pé ọ̀rọ̀ Ọlọ́run ó sì yé wọn Ọlọ́run ní idh qala li abihi ìgbà tí Ibrahim ń sọ fún bàbá rẹ̀ so ipe ya abati ìrẹ bàbá mi alápọ̀nlé ó fẹ́ bẹ̀rẹ̀ wáàsí látọ̀dọ̀ ará ilé rẹ̀ kò bẹ̀rẹ̀ pẹ̀lú kẹ́kẹ́kẹ́ tàbí kó lo èdè àgọ̀ tàbí kó tiẹ̀ wá sọ pé kó kàṣà wá dá gbogbo ẹ̀rú níbẹ̀ yẹn àwa tá a jẹ́ ọ̀dọ́ tá à ń ṣe súnà ká fi sùúrù ká fi kún ọ̀rọ̀ ara wa nítorí pé òdodo la gbé lọ́wọ́ in tá a sì gbé lọ́lọ́ fẹ́ yọ aráyé kúrò nínú òfò àdánwò láti kó wọn lọ síbi oríire ṣùgbọ́n àwọn tí ń jẹ́ àwọn àfẹ́ ẹlẹ́bọ àwọn bídíà àwọn ti dúró pé àwọn ẹni ìfẹ́ gbàjẹ́ lẹ́nu àwọn ẹni ìfẹ́ daṣẹ́ táwọn fẹ́ ṣerú nì kò sí iṣẹ́ kankan bẹ́ẹ̀ náà ju iṣẹ́ jálàbí lọ o so wọ́n ti rí pé nígbà bá ń sọ pé gbogbo ẹ̀ńtọ́lọ́ ni lillahi wa rasuli kíríkẹ́ àwọn ti wá lọ pọ́ìsì máìndì àwọn òbí wọ́n ti pọ́ìsì máìndì wọn pé sẹ́rí ẹ̀ tí bá ti ń ṣe súná o èèyàn búkú ni o wọ́n máa ń kọ́yìn òbí sọ́mọ ni o wọ́n máa ń ṣe gbá ni o ìyìn tí ẹ̀ wulẹ̀ ti sọ láti gbó ti wọ sùkúù bó o ṣe kó ń lé báyìí làfà bàbá rẹ tó ti mọ̀ pé ọmọ tó wálé yìí tó gé sókòtò wálé tó bá padà yá tó bá lè rí sẹ́sẹ́ lára bàbá rẹ̀ gbogbo Kùránì ọlọ́sọ̀ọ̀sẹ̀ tó máa ń ṣe lọ́dọ̀ bàbá òun ò ní rí ṣe mọ́ ju pé yọ̀ọ́kà máa sọ fún bàbá ni pé ẹ sáà ṣọ́ra tí a tó bá ti di pa ọmọ bá nírun gbàgbá yìí téèyàn ni wọ́n lọ kàwé skul nkankan irú wọn náà máa ń di Boko Haram káyìn irú wọn náà di gbáka ó ti pọ́ìsì máìndì òbí àgẹ́sì rẹ̀ òbí wọn kà tí wọ́n ń ṣẹ̀sìn ni ìwọ náà wá délé first time tó lọ skul ó wá délé ó ti gbọ́ wá sí ike fọ́tò ọ̀dánú lé gbogbo ọ̀dá òbí tí ò tí ì mọ̀ nkankan ó bá wọn sọ tẹ́lẹ̀ ẹ̀jọ́ ní nkankan ó bẹ̀rẹ̀ sí ní fọ́ gbogbo fọ́tò inú ilé ó bẹ̀rẹ̀ sí ní yọ gíìtì pé gbogbo ẹ̀ wọ́n ti ní mọ́lẹ̀ kálánù ní wọ́bẹ̀ ànábì sọ pé ń bá rí ní tọ́ka rẹ̀ kọ́ kó yí padà pẹ̀lú ọwọ́ rẹ̀ lọ́wọ́ ń kó gíbò ló ń kó gíbò fọ́tò ọjọ́ tí dádì àti mọ́mí rẹ̀ tí wọ́n kọ́ pàdé rí láyé wọ́n yà lábẹ́ igi mángòrò wọn ò rírú fọ́tò mọ́ ó ti kó gíbò gbogbo ẹ̀ fọ́ dànù ẹran léyà tí bàbá kọ́kọ́ pa tí wọ́n mọ̀ bí òkè fọ́tò náà bẹ́ẹ̀ ọwọ́ àrùn gbogbo ẹ̀ tán àbá wa wọlé ọba òkè só lè wọlé ni wọ́n ní rárá o Suleiman tó ti skul dé ní o ní tó gbé dé ní o ọ̀rọ̀ tá a fà sọ fún jọ́ kìnní àná tí ẹ ti wá ń pọ́ǹsì máa ń dẹ ní ọ̀kọ́ wá sí rí pé
wọ́n ti ní Boko Haram ní tó bá ṣe báyìí máa ń yá ìmáàmù sọ bẹ́ẹ̀ so ló fi jẹ́ wípé ọ̀tá òun ni àwọn àfọ̀nbídì àjẹsọ́nsú náà gbogbo ọ̀nà ni wọ́n sì ti máa lọ fi blọ́ọ̀kù lè ọ̀rọ̀ rẹ fi gba sùúrù wọ́n ti bọ̀ ọ̀jẹ́ láwùjọ wọ́n ti bọ̀ ọ̀jẹ́ lọ́dọ̀ àwọn ẹ̀kẹ́ ẹ má mọ̀ gbọ́rọ̀ ẹnu rẹ àwọn sọ ní Boko Haram ni ó wọ́n lè ní wọ́n ní nǹkan bẹ́ẹ̀ sí wọ́n á ń kiri ní nǹkan oríṣiríṣi lẹ́sà máa rí àwọn àdáparọ́ káyé ọmọ bá fi tẹ́tí ṣùgbọ́n ó ti wá gba sùúrù ẹ wá wo tòbí ní ìsìn bóòlù ànábì Ibrahim ṣe ó ní yá àbátì. yá àbátì lima ta'budu ma la yasma'u wa la yubsir wa la yughni anka shay'a. ó ní yá àbátì wọ bàbá mi alápọ̀nlé kí ló dé tó ń jọ́sìn kí ló dé tẹ̀ ń jọ́sìn fún tó jẹ́ pé kò rí na kò gbọ́ kò lè ròyìn lọ́rọ̀ nkankan ẹ̀wọ̀ analysis ìntẹ̀ ń jọ́sìn fún kò rí na kò gbọ́ kò lè ròyìn lọ́rọ̀ nkankan pé nkankan ń bẹ tó lè ṣe fún yín lóore kò lè ṣe ẹ wo bó ṣe kọ́kọ́ gbéràn wa pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ kò fagídí kò sọ pé ẹ̀wọ̀ náà kò sọ kí tẹ́ bá ṣe báyìí ẹ ti hàn rárá ẹ̀yin náà jẹ́ àwò èrè lẹ́gbẹ́ kalẹ̀ yìí kò gbọ́rọ̀ tẹ́ ẹ̀ ń sọ nǹkan látàárọ̀ dalẹ́ kò gbọ́ kẹ̀kẹ́ kò rí náà bẹ̀bẹ̀ tọ́bọ̀ lójú báyìí sọ́lọ̀ wọn á nù. so ya abati inni qad ja'ani minal ilmi. ó ní bá mi alápọ̀nlé sẹ́rí bẹ́ẹ̀ ṣe ń wò mí ọlọ́run ti fọ̀nà mọ́ mi ìwọ náà ó ti skul dé ni wọn kẹ́ alájì ẹ mà jà dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run skul tẹ kódà ò ní tí bẹ̀rẹ̀ wá sí inú ilé báńkì skul táwọn yẹn kan lọ tí wọ́n ti ń sórí ibú mo bá dé skul mo pàdé MSS mọ́ ni in fact tẹ́ bá rí àgbà tí ẹ wá Mẹ́kà kọ́kọ́ máa gbé fẹ́ nǹkan yẹn díẹ̀ kì í ṣe péjọ kẹrin lọ́sàárẹ̀ kọ̀rẹ́ tiẹ̀ ó sì in fact ẹ wò àbí ẹni pé ẹ lọ rán mi lé kéwòn ni díẹ̀ ọ̀rọ̀ àwọn ti bọ́ ńlá bọ̀ inú àwọn nǹkan tá a ti ẹ̀ gbọ́ àwọn nǹkan tó mọ̀ pé wọn ewulẹ̀ tó jẹ́ pé wulẹ̀ ti rọ̀ wọ́n lọ́rùn máa sọ kọ́kọ́ kódà ẹ bá wọn gbọ́ mẹ́kẹ́ kódà àwọn ti ẹ̀ sọ pé inú àwọn lecture tẹ́wọ́n ti bá ní pé ó dáa kí wọ́n máa kírun déédéé tó sì mọ̀ kí àbáyé náà máa ń kírun déédéé so yọ mọ̀ gbọ̀bọ̀ díẹ̀ so bí ó sì ra máa tí bọ̀ díẹ̀ títí ńgbà bá di kọ́ nǹkan àwọn ibìkan kò inú nǹkan tá a tún gbọ́ náà ni pé ọ̀rọ̀ onífọ́tò èdè inú ìgbà so ànábì Ibrahim wàrà mú analysis wọn kẹ́yìn náà jẹ́ àwò lima ta'budu ma la kí ó tẹ́ fi ń jọ́sìn fún tí ó gbọ́ in tí ó rí in tí ò lè ròyìn lọ́rọ̀ pé kádàwó kò tiẹ̀ dìkẹ́lẹ́ àti ẹ̀lẹ́ tí ó gbọ́ bùkátà èèyàn o in tí ẹ gbé kalẹ̀ yìí ò lè gbọ́. ya abati inni qad ja'ani minal ilmi ma lam ya'tika fattabi'ni ahdika siratan sawiya. ó ní bá mi mo ti mọ̀ náà ibi tá a ti lọ́nu mo ti mọ̀ nǹkan tẹ̀yìn ọ̀mọ ìmọ̀nà ti dé wá bá mi skul mo mọ̀ ti rí mọ̀nà in fact ṣètò ẹ̀rọ kó campus tó yẹ kí n sórí ibú mo mọ̀ ti bá ọ̀rọ̀ àmọ́ sàlàyé bá ànábì Ibrahim sọ pé ilẹ̀ bá mi ìmọ̀nà ti dé wá bá mi jẹ́ kí n fọ̀nà mọ́ ọ tẹ̀lé mi ẹ mọ̀ wò kẹ́yìn lẹ bí mi tókè tó bá dàgbà tó ọmọ rẹ̀ ní mu náà ni oní Yorùbá máa ń sọ ẹ̀yin òbí wa ọmọ tí ẹran léèwé àbọ̀mọ tí ẹran léèké tó gbé ẹ̀sìn dé tó ń kọ́ ẹ̀sìn à ń sọ pé náà òkun tó fẹ́ yà rẹ̀ láti ń ṣe báyìí ẹ má sọ bá mọ́ yóò ẹ̀yin náà lẹ ṣàdúrà lánàá ìpè Ọlọ́run paná Adébọ̀rẹ́ gbé súnà ànábì ga dáhùn ọmọ wa kí wọ́n jù wá lọ ká gbẹ́sẹ̀ yẹjú yín lọ oríire yín ní sẹ́fẹ́ káyà kú rẹ̀ tẹ̀ ní káyà ọmọ gbé lókè káwà kọ́yìn síbi ẹ kọjú sí àyè ibi tẹ́ ń so àgbo mọ́ kí àwọn àlọ́ máa so nǹkan bí mà bẹ́ẹ̀ rárá kọ́mọ gbẹ́sẹ̀ yẹjú bí lọ oríire òbí ní fóbi tó bá mọ̀ kì í jẹ́ kí àmọ́ ní rárá o wọn èbí ó bá ṣe é bọ́nu ntẹ́ ń sọ náà ní pẹ́yìn ni ẹ fẹ́ jayé ọmọ yín máyé nù àwọn bàbá àtàná tí wọ́n ti ṣàdúrà rẹ pé ibi tá a bá ṣe Olúwa dé. ibi tá a bá ṣe Olúwa dé pẹ̀lú ìmọ̀ àti májẹ̀mú ẹ̀sìn
níbẹ̀ ni kìtọ́mọ wa ò ti bẹ̀rẹ̀ kọ́mọ wa gbẹ̀sìn ga lójú ẹ̀mí wa. ṣèpádùn àwọn bàbá náà pébi táwọn bàbá ṣe olúwa dé pẹ̀lú mà àti májẹ̀mú ẹ̀sìn níbẹ̀ ni kìtọ́mọ ó ti bẹ̀rẹ̀ àdàtí táwọn bá stop ní number 5 kọ́mọ ó gbé number 6 wọn ọ̀bẹ lọ́n káwọn ọ̀bọ̀mọ tí àwọn ó gbé ní number 5 tí ó wà padà sórí number 2 kí ló tẹ̀yìn òbí náà ìtumọ̀ tẹ̀ ń sọ ni pé ká ẹ má dájú àlọ́ ń bí ẹ̀sìn ọmọ wa ló ń gbọ́ nǹkan jù yín lọ ẹ̀ tó wá ń sọ pé níbo ló ti lọ gbẹ́sìn kẹ̀sìn wá níbo ló ti lọ gbé kinní kan wá rárá o ibi tẹ́ ẹ bá ti yìn dé ti wo ti bẹ̀rẹ̀ ànábì Ibrahim náà sọ fáwọn òbí rẹ̀. Ya abati la ta'budi shaytana. ó ní ìwọ òbí mi ẹ̀yin òbí mi bàbá mi torí kí bàbá ànábì Ibrahim alayhi salatu wassalam inú òòṣà làwọn ń sìn òòṣà làwọn àtàwọn èèyàn rẹ̀ ń sìn inú ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ òòṣà ni wọ́n ń sìn pẹ́bọ rẹ́ lánàá bí Ibrahim àti sọ́njẹjọ bánàbí náà ṣe bẹ̀rẹ̀ wáàsí tiẹ̀ nu látọ̀dọ̀ àwọn aráalé rẹ̀ tó pè wọ́n jọ wọn ò lóbìí láyé kò ní bàbá kò níyà ṣùgbọ́n àwọn ẹ̀gbọ́n bàbá àbúrò bàbá àtàwọn fámìlì rẹ̀ ànábì kò pè wọ́n jọ pé ẹ wá ń bì yìí o Ọlọ́run ti gbé mi dé lójíṣẹ́ ẹ tẹ̀lé mi o ìsìn sọ káàkiri fún ogun akẹ́kọ̀ọ́lù la ilaha illallah tuflihu ẹ sọ pé la ilaha illallah kò sọ́bù tó ti jọ̀sìn tó sì àyàfọ́ lọ́hùn kẹ́ ẹ sórí ire kẹ́ ẹ là. ànábì Ibrahim sọ pé ya abati la ta'budi shaytan. ó ní báyìí ẹ má jọ́sìn fèsù kẹ́ ẹ sì máa wò késù lẹ́ẹ̀ máa lọ tapo sí ẹ máa lọ bọ òrò kan ẹ máa lọ gbégún kan ẹ máa lọ ṣe òṣàbílẹ̀ rárá o ẹ má ṣe bẹ́ẹ̀ o. inna shaytana kana lirrahmani asiya. ṣé eré ṣùgẹ́tẹ̀ ń wo olùyapọ̀ Ọlọ́run ni bó o lẹ́sìn wá káyé yín lólùyapọ̀ Ọlọ́run lọ́wọ́ ọ̀yapa àṣẹ Ọlọ́run ni Ọlọ́run ni ó foríbalẹ̀ fàdámà Ọlọ́run ò lè foríbalẹ̀ fún ó sì dẹni òfò ṣe sùn lẹ́yìn wá fẹ́ jẹ́ kílẹ̀ á fẹ́ lọ sáìn ọ́fíìsì rẹ̀ ẹ mọ̀ lọ fadó sí i. Ya abati inni akhafu an yamassaka adhabun minar rahmani fatakuna lishaytani waliya. Qala aragibun ya abati inni akhafu. ó ní wo bàbá mi mo ń bẹ̀rù. Yamassaka adhabun minar rahman. tí n bá pariwo báyìí tí mo pariwo tẹ́ ẹ̀ bá gbọ́ ẹ̀rù ń bá mi kọ́ lọ́ wọn máa lọ fìyà jẹ yín ọba àjọkẹ́ ayé ló pe rẹ̀ ń tòótọ́ ṣùgbọ́n ẹni tó bá ṣe tiẹ̀ ní ọ̀kẹ́ ẹni tó bá ṣe tiẹ̀ ìyá ló lóun plan lẹ̀ fún un ẹ̀rù ń bà mí ni kẹ́ ẹ má bàa lọ forí kó jápé ya. Fatakuna lishaytani waliya. kẹ́ ẹ má bàa lọ dọ̀rẹ́ èṣù ẹ má bẹ̀ṣù jẹun tẹ́ ẹ bá ti lè ṣe léyìn ẹ dọ̀rẹ́ èṣù ni ẹ ń bá sì dọ̀rẹ́ èṣù yóò di ọ̀tá Ọlọ́run ni ẹ ń bá sì jọ́ta Ọlọ́run ọ̀sẹ̀rù ẹ̀ka bíi iná ànábì Ibrahim wọn ṣàlàyé bá ń fún àbá rẹ̀. Qala aragibun anta an alihatina ya Ibrahim. bàbá rẹ̀ ẹ wo bí ọmọ ṣe bá àbá sọ̀rọ̀ dáadáa ìgbà míì Ọlọ́run lè fún yẹn lágbèkalẹ̀ dáadáa ṣùgbọ́n ẹni tẹ́ ẹ fẹ́ bá sọ̀rọ̀ olórí kúkú ni kò ní gbọ́ ń tọ́ ọ sọ yé yóò tún máa gbé ọlọ́bùn mí ni kẹ́ nígbà wọn lọ tọrọ ọmọ kan nígbà táwọn kámpọ́ọ̀sì àwa lọ tọrọ ọmọ kan lọ́dọ̀ òbí rẹ̀ àwọn sọ fún bàbá pé àtẹ̀dùpẹ́ ọ̀dọ̀ Ọlọ́run ọmọ yín sọ yìí pé kẹ́tẹ̀ tí ló ṣe kíní kan o pé bàbá àwọn tí bàbá àwọn bá ti fọwọ́ sí ni àfáà tọrọ ọmọ bàbá wọn sọ fún pé ṣé sí ọ̀rọ̀ nu wọ́n sọ pé tó ń bá ti fọwọ́ sí pé ó tiẹ̀ sọ pé olùdìgbà dọ́dọ̀ dádì wọn o olùdìgbà dọ́dọ̀ dádì wọn o pé bàbá ní kí ni ìtumọ̀ eléyìn kí ló kàn mí pa pé tẹ́wá dọ́dọ̀ mi ọmọ tẹ́mi yẹn expect kí kó gboyún wáyé tí ó bá gboyún wálé mi ò lè ṣe ìnáwó márèjì ẹ̀ kankan kí ni wọ́n ṣe márèjì tán kọ́mọ́ sóyún owó tí mo wá ná ń kọ́ ẹwu èrò tó dọ̀tí ẹwu tíbi tí ẹni tí ó yẹ pé iyì ẹ̀yẹ ní ẹgbẹ́ wa bá ń lé tó ní rárá o ẹ̀tẹ́ ló ń wá. so anabi Ibrahim sọ fún bàbá rẹ̀ yìí pé ẹ̀rù ń bà mí tẹ́ ẹ bá ní ẹ̀ ní ṣe tí mo sọ yìí ìyá Ọlọ́run bọ̀ ọwọ́ ti bá a sọ̀rọ̀ ó ti sọ gbogbo ẹ̀ yín kí ni bàbá wa fi fún lésì padà. Qala aragibun
عن آلهتي يا إبراهيم. bàbá ní wọ Ibrahim dúró náà ṣé o fẹ́ máa kórìíra àwọn òòṣà mi tí mò ń sìn o fẹ́ máa gúnrí kò ń bẹ̀ o fẹ́ tẹ̀lé lánàá òòṣà tá à ń sìn ẹ̀ẹ́bẹ̀ lómi ń sọ̀rọ̀ pé ànábì sọ báyìí ọlọ́run sọ báyìí ànábì sọ báyìí ní tí ó tẹnu ẹ̀ jáde ni pé ṣé n tẹ́ afẹ́ sọ fún anísìn ni pé n táwọn àbá ṣe òsì ni ẹ wo ìdáhùn sí ẹ wo ìbéèrè ẹ wo dáhùn ẹ wo ọ̀nà tá a gbọ́rọ̀ gbà àní tọ́lọ̀ ń sọ nínú ẹ̀sìn rẹ̀ ni fi bàbá lọ́rùn lẹ̀ ní tí máa ń kó báwọn ẹni àná náà nìyẹn ní tí àbá Ibrahim sọ ni pé ṣé ń bá wa sọ pọ́nlọ́ fọ́nà mọ́ nísìn tó ń sọ nísìn ni pé ọgbà àwọn òsàmì òsì ni àbí. لئن لم تنته لأرجمنك وهجرني مليا. sórí tó ọba wa jáwọ́ lórí tó ń ṣe لأرجمنك màá ní wọ́n lé ọ lóko pa ṣe rí ọ̀tá òdodo àti rọ́ ìjà tí ò lè parí láyé ni ihun tó lè mú òdodo àti rọ́ àbí tó lè mú jà àwọn parí ni pé kí rọ́ gbà pé òun ti kú òní rọ́ òun fẹ́ dòdodo kì í ṣe pé yóò tún mọ wà lábẹ́ òdodo rárá o òdodo àti irọ́ kò ṣeé ṣe ọwọ́ ọgbà títẹ̀ ń jẹ́ irọ́ náà ọwọ́ ọkọ̀ tí ń jẹ́ náà ni ò lè jẹ́ kó ṣeé ṣe òdodo irọ́ tó o bá jáwọ́ màá lé ọ lóko ní in táwọn òǹbídí àtàwọn ọ̀tá tí ó jẹ́ wípé wọn ò sí lórí òdodo in tí ẹ máa ń fi halẹ̀ náà nu tó o bá sọ̀rọ̀ lágbẹ́já àtọ́ bọ̀jọ́ ọmọlúwàbí ẹ wọ́n mọ̀ fi tírẹ́tì àwọn èèyàn لأرجمنك súnà àwọn kèfèrí ni ọgọ́yìn lé ọ lóko pa ni. لأرجمنك. tó bá ti wá wọn bá ń ya pamítì kálukú pín gàrí ẹ̀. ọ̀pọ̀mọ̀ ó ní ká para wa tì àṣé ìgbẹ́sìn lọ́wọ́ kí wàá lọ́ọ́ ṣẹlẹ̀ láàrin òbí sọ́mọ tó jẹ́ pé làwọn kọ́fí mọ́ karaoke àwọn alùsùnà ni wọ́n kọ́yìn sí rárá kò sọ alùsùnà tó ní kọ́ mọ́ kọ́yìn sóbì rẹ̀ ṣùgbọ́n kì í ṣe ń tọ́ ẹsẹ̀ bẹ̀rẹ̀ ànàbí Ibrahim ọ̀tá òdodo tóbi bá ya kùndàrú òbí ló jẹ́ kẹ́yìn òbí wẹ́ dákun ẹ má ya ọ̀tá òdodo máa ń parẹ́ máa yé la ni tó tí ọ̀yàn bá ti ya kùndàrú ẹ̀dá báwọn fúnra àwọn òbí ànàbí Ibrahim ló béèrè pínpín gàrí kò ṣe manage kì í ṣe kankan ọkọ̀mọ̀gbọ́ lọ́dọ̀ àwọn òbí rẹ̀ mọ́ torí ẹ̀sìn tó gbà irú kí ni wọ́n dìmáàndì fún ṣé wọn àwọn òbí yẹn rẹ́dì ṣùgbọ́n àwọn tí ó rẹ́dì tí ẹni rárá o láyé ẹlòmíì ò ní àfi tó ń bá kú ẹ tó máa wọnú sàárè báyìí kódà tí ẹ má tó sọ yí pé n tó ṣe ni òun ó jì irọ́ ni ò lè jí gbàgbé ẹ bàbá nàbí Ibrahim ní kí Ibrahim ó máa lọ nítorí pé orí aburú ni ẹ wà ànàbí Ibrahim wà lórí òdodo ó ti wá rí pé òdodo yìí òdodo àti irọ́ ò lè papọ̀ láìláì nítorí tẹnu àwọn tànàjáde nu. Qala salamun alayka. gbogbo ẹni tó bá gbòdòdó lọ́wọ́ tó bá rí ìpèníjà àrùn tí ànàbí Ibrahim yìí rí in tí ó tẹnu ẹ̀ jáde náà ni pé àlàáfíà Ọlọ́run kó máa bá yín àwọn ọ̀já ọ tẹ́ bá ti rẹ́ ti sọ pé ẹja dàrú ni kíní kan tẹ́ bá rí wọn ẹ fọ́nsẹ̀ tẹ́ bá rí wọn kíní kì í ṣe torí pé ó fẹ́ fagídí sọ irọ́ dòótọ́ ni ó fẹ́ fi agídí sọ irọ́ dòótọ́ àwọn tó bá ti jẹ́ pé rọ́ ni ẹ gbé lọ́wọ́ àwọn ni wọ́n á máa wá external force láti lè fi force pé kíní kan pé tó ẹni tí ó bá ṣe báyìí ẹ dákun kéèyàn máa ní ẹni tí ó bá sọ́pọ́tì Yorùbá nation ayé rẹ̀ dàrú ni ayé rẹ̀ ṣe kékeré kan ni it's an opinion ìwọlé lópinion ti ẹ yí pé kí Yorùbá ya ni ẹlòmíín náà lè lópinion ti ẹ pé no ká máa ya ẹ̀dá púpọ̀ ni ìlú ilẹ̀ ti máa rí pé àwọn èèyàn ìfẹ́ ẹnu kẹ́nìkan sì hàn pé ẹni tí wọ́n sọ́pọ́tì ẹ̀ kì í sọ òrìjínà ọmọ Yorùbá ńgbò ni wọ́n ti dó òrìjínà mọ̀ níbo ni wọ́n ti gbó òrìjínà jáde NAFDAC number wo lọ gbà opinion ni kálukú sì freeze opinion tiẹ̀ tó bá wù ọ bá wù ọ́ lọ́ọ́ fẹ́ mọ ya lọ mọ wá wú ọ̀ràn kọ́ ya ọ̀yanu ẹ má sì lóun fẹ́ dókè Fúlàní ọba máa jí ń gbé òun lọ́mọ kò sí tó kẹ́ anybody o ò lè force opinion tiẹ̀ lẹ́nìkan lórí láti jọ aláyé ti dáyé ni ẹlẹ́jọ́ wà nù lẹ́kọ̀ọ́ ru ọmọ mẹ́nìkan kó tu ọmọ mẹ́nìkan kó dákun jọ pàfáànù
nǹkan ìwọ̀n orúsì mímú tẹ́ bá jọgbọ́ra yín yé ẹ̀jọ̀gbọ́ra bẹ́ẹ̀ wá jọgbọ́ra yín yé ẹ̀jọ̀gbọ́ra yín yé nu ṣùgbọ́n kọ́ wá kọ́ sá sọ pé no opinion tiẹ̀ ẹni tí wọ́n sọ fọ́tì yorùbá nìsín tí wọ́n bá ní kálukú ọjọ́ jọ́lẹ̀ ìwọ́ tó support wà á analyse ìdí tó fi support èyí kàn sọ pé ẹ̀sìn tábàṣà wò ibi tó sá kàn lọ́kàn ẹni tí ó dẹ̀ support náà analyse tiẹ̀ pé no ìdí tí mi ò fi support ni mọ́ fojú ẹ fi séjì pé tábà wá gbà tán ìyà tí ó jẹ tí ó bá support ìyà tí ó jẹ gbá ìyà tí ó jà ta ló gbé yà kalẹ̀ ó ti rí gbà ìyàwó so ẹlòmíì lè ní nítorí òun fi support ẹ ní pé ókè o tẹ́ bá tiẹ̀ gbá o ta lẹ fẹ́ fà kalẹ̀ president no ẹjọ́ dìgbà náà nà ọ̀rọ̀ ẹni tí ọ̀dà kan mọ̀ nù èèyàn ẹ ń bá fẹ́ẹ̀lì láti prepare ó ti kọ́ mọ́ prepare láti fẹ́ẹ̀lì ni so èyí kẹ́ ẹ̀ sáré sáà pé opinion mi pé n ta gbọ́dọ̀ ṣe no by fire by force gbogbo ọba tí ọba dá sí olórí ibú ọba ní ẹ̀yìn bọ́ tí ó ti àkàsà mọ̀ òkè pípà tó jẹ́ yí pé ṣé ta wá dúdú wọn ò ní kí làákà ìwọ dúdú náà ọba tó dá sí yóò ní nítorí ọba tí ó dá sí yóò ní nítorí wáyé tí wọ́n fi wá sọ wípé ara pọ́blẹ́mù ti ń ṣẹlẹ̀ tí ẹ̀gọ́ fi rí pé ṣé ta wá sì gbà kínní gan-an a jẹ́ pé tá a bá ilé gbàgẹ́ tá a dá dúró a jẹ́ pé àwọn kan mọ̀ wáyé pé in tá a ti ròyìn lọ́gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ bá sì ṣe sẹ́nu yóò sì máa dàrú lọ ìyẹn ò gẹ́ gbogbo táwọn yẹn ń ṣe gẹ́ níjọ́ kó yá pé àti ìtò dádúró téèyàn ọba tí ìjókòó tó bá nasẹ̀ yóò ṣubú nítorí pé Yorùbá Olúwa o tá a bá wò lọ gbogbo Yorùbá kọ̀ọ̀kan ìlú tó wà nílẹ̀ Yorùbá ń ló ti ní àwọn òwe ebú tí ó tún máa dá ọ̀tẹ̀ lẹ̀ láàrin ara wọn. Àrùn Ìbàdàn lárùn kàbí nǹkan ìjà gbòòrò lárùn Ìbàdàn ibi olè ti gbẹ́jà ní olóhùn à ń kọ́ wọn fi gbàdé bá ẹlòmíì ò ní tó bá rédíò ńlẹ̀ tó bá rí ìlú kan kọ́kọ́ pàlú kó tó péjò gbogbo àwọn ọ̀rọ̀ burúkú bá ń wà ńlẹ̀ o ní tí òjò máa dogun náà ni pé àǹjẹ́ Nàìjíríà ni òjò wulẹ̀ dogun tó bá kà ní ara wa nìkan pé tàlẹ́ ní yóò jẹ́ kékinní àwọn ọ̀rọ̀ burúkú kan bẹ nínú àwọn àsámọ̀ ọ̀rọ̀ àbáwọn òwe tó jẹ́ pé wáńbì mélòó kiri rẹ tẹ́ ń ya pòmù inú ara kiri ó dùn àtàbára pòmù kìnìún kan ìjẹsà lóṣò àbí nǹkan ìjẹsà dọ́bàlẹ̀ inú ẹ̀ lóṣò gbogbo àwọn ọ̀rọ̀ búkú ẹ̀ tí eradicate lẹ́yìn o tani ó jẹ́ kìnìún gbogbo àwọn wàhálà yẹn ọ wà ńlẹ̀ so opinion ni tẹ́ bá ti wá rẹ̀ tó bá jẹ́ wípé ọ fẹ́ máa fagídí enforce opinion rẹ̀ lórí èèyàn irọ́ ló gbé lọ ni òótọ́ ọ̀rọ̀ wà kára ṣàlàyé òótọ́ ọ̀rọ̀ fàyè ó ní sọ pé ló jẹ́ pé ó ń súnà má sọ fún yẹn pé tó bá ṣe kìnìún kan no ṣàlàyé ojú ọ̀nà ni ọba tó dára gan ó ní láì kiri àfi dín ìfọ́sí yín sẹ́sìn o ìfọ́sí yín sẹ́sìn o ọlọ́run ọ̀sẹ̀lá yọ ọ̀nà mọ̀ báyìí ẹ̀yin ẹ̀ kọ̀ǹfíìsì ayé pé òkè ìdí tá ẹ fẹ́ kẹ́ ẹ fi ṣe Yorùbá nation ni káwọn tí ọ̀fẹ́ ká sí náà kán sọ pé ìdí tá a fi fẹ́ nì kálukú àjọ á máa wò so ìtí ẹ̀ ń pè láwùjọ ẹlẹ́kọ̀ọ́ náà kì í káà ń ṣe pé kẹ́nìkan kàn dìde ọkọ̀ kàn gbò lọ́rùn no so o ṣe ní fàyè gba opinion ẹnì kejì ẹ̀yẹn lè wà lórí igi tí ò ní rí tí ń bẹ lẹ́yìn igi náà ẹ̀yìn òkè ó sì jókòó yóò sì rí ní tó bá kọjú sẹ́nìkan yìí ní ọkọ̀ sẹ́lómi ṣùgbọ́n tẹ́ ẹ bá ti lè rẹ́nìkẹsẹ́ tó sà ń sọ wípé intasdolary ẹ̀ tí a bá ṣe bẹ́ẹ̀ ni ó ṣe kíní kan irọ́ tó fẹ́ sọ dòótọ́ ni ìnirú tí bàbá nàbí Ibrahim ń ṣe tó ọba ilé gbàtà ọfẹ kó lórí ìlànà wa á lé ọlọ́kọ̀ pa ni ìṣesí àwọn kèfèrí tàbí ká pín gàrí wa. Yorùbá ní ọmọdé tó ní tó ń bá dàgbà orí ẹyẹlé ńlò wọn máa jẹ bóun ṣe ń forí ẹyẹlé jẹ kiri kan wọn lórí ẹyẹlé nǹkan òníjó ṣe kí ni o òníjó dàgbà àdìsí Yorùbá ni o mo fẹ́ lò ó fún nǹkan ni o ẹ tó ní tábà bọ́ pàwọ́ àtẹ̀níṣe gbogbo àwọn ọba àmọ́ jólé wọn ó fi ẹ̀kọ́ òwúlẹ̀ ní dé power èyí ó fi hàn yìí pé ìgbà nǹkan gan ogun ní òtún wa lọ dálẹ̀ ńlẹ̀ Yorùbá torí pé ẹ̀ máa kan lọ́tẹ̀ àtọ̀ àmọ́ abára wa jà irú rẹ̀ ní ti ń ṣẹlẹ̀ lọ́dọ̀ Ànábì Ibrahim
wahjurni maliya qala salamun alayka. ṣùgbọ́n táwọn ọmọ sọ ni pé ọlọ́wọ́ mọ̀ fọ̀nà mọ́ àlàáfíà ọba yín o àwọn oníbàyàn bó èbú àníbàyàn bọ́ ta ṣùgbọ́n gbogbo àáfà tí ń lọ ń dá sí i tí ń sọ pé àwọn ọmọ kìnnì kan náà tàbí tí wọn náà wà ń bọ̀ ta àáfà kan ń bọ̀ ta ń sọ pé tẹ́ńtẹ́ wá sí kìnnì kan àwọn òwe láwà ní rẹ́ẹ̀dì oògùn táwọn máa ń ṣe àwọn òwe láwà ní rẹ́ẹ̀dì lágbájá tí ó bá ṣe yóò kú dànù sí inú Kùránì ni kéèyàn máa ń wé láwà ní rẹ́ẹ̀dì tí ó fi kú dànù tí wọ́n á pè yín láláwo ẹ̀ bọ̀ ta inú ọmọ bí yín kí ló kàn ìyẹn ò jẹ́ kéwù ẹ̀tẹ̀ tó sì tẹ̀bọ̀ ọbẹ̀ náà ló ti ń tẹ̀wọ̀n ẹ̀tẹ̀ tó bàbọ̀ ọbẹ̀ nu ìyẹn ò jẹ́ kéwù ẹni tó yẹ kọ́ máa sí wáàsí lọ kí wọ́n máa bọ́rọ̀ ọ̀rẹ́ lẹ́nu rẹ̀ àwọn bọ́ta ẹni tó wà sọ́pọ́tì ẹ̀ ọmọ àlẹ́ Yorùbá ní ọ̀rẹ́ gidi kẹ́ kálukú náà sáà ń gbọ́ náà àti táàpù popularity láwàní rẹ́ẹ̀dì ó ṣe wé fún Buhari gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ ní láàrin rẹ́ẹ̀dì ẹ̀ ṣe wé fún Buhari ikọ̀ ya láàrin rẹ́ẹ̀dì ó tẹ́ bá wí o láàrin ọjọ́ mẹ́ta kí Buhari kó ṣe kú láàrin rẹ́ẹ̀dì kọ láàrin rẹ́ẹ̀dì ni nígbà ensars ẹ̀ ṣe wé láàrin rẹ́ẹ̀dì pákéjì káwọn yóò lè bá wọn bẹ̀rù yín lásán gbogbo rọ ẹ̀yin kò tí wọn kẹránkì wọn ti já lóde gbogbo bẹ́ẹ̀ sí sórí gbogbo wọn tó sì ń fọkàn balẹ̀ kan tí ẹ kàn ń kọ láàjẹ lóde wọn ẹlòmíràn wà lóde nínú wọn yóò ní ẹ bá dìde kó lóde tátà àti dìde tásìkò tó dìde alẹ́ ní kọ́ wọlé irọ́ ni ìwọ dìde kọ́ sọkọ́ yá kí n wọlé ọjà ránkì ẹnu èṣù yòókà wí fún àwòlíyà èṣù kà máa ń dẹ́rù bá àwọn ẹni tiẹ̀ nígbà tí wọn náà lọ́lọ́run lẹ́nu kọ́ mọ̀ sọ wọn kí tọ́ wá sí nǹkan báyọ̀ ṣẹlẹ̀ wọ́n pé ọ̀yá kí nǹkan máa ṣẹlẹ̀ kọ́ máa ṣẹlẹ̀ báyìí méje ń kó bí yìí o ọjà ránkì ẹnu ṣùgbọ́n ti bẹ̀rẹ̀ kí àwọn bàbá kọ́ àwọn màmá ni láàánú pupa ó ti ẹ̀rí láàánú gidi gan ewé náà wọ́n tún sọ̀rọ̀ láàánú pupa sí láàánú pupa wá jẹ́ láàánú pupa àwọn dèmọ̀ ọ̀rọ̀ kẹ́kẹ̀lé bẹ̀rù wọn láàánú làwọn tọ́gì ó fi dì ọ́ wọ́n dì ọmọ kìíní wọn máa fún ọ lè rí jẹ. Qala salamun alayka sa'astaghfiru laka rabbi. Ànábì Ibrahim in tó wà lẹ́mìí rẹ̀ náà ni pé kí bàbá àwọn ó soríire ṣé gbogbo àwa tá à ń ṣe wáàsí lónìí ṣé n tó wà lẹ́mìí wa ni pé ẹn tá à ń bá wí nǹkan là tó wáyé pé n tó wà lẹ́mìí wa ni kò lè wù wá àní sọ́díjà mọ́ lọ́wọ́. Ànábì Ibrahim owó tí àbá rẹ̀ lóhun ó ṣe fún láburú ó ní ọ̀dà náà yín sí ààbọ̀ ọbẹ̀ lọ́hùn àforíjìn sáwà tí ẹ̀ ń ṣàdúrà ń kọ̀rọ̀ pé ìwọ Ọlọ́run gbọ́ àwọn tá à ń pè yìí gangan ọlọ́mọ bá ní ro ẹ̀mí wọn torí pé ó dá ọ lójú pé òótọ́ ọ̀rọ̀ ni wà lẹ́ọ̀dẹ́ mi lójú pé súnà ń lọ náà ọwọ́ àmọ́ kí wá ṣe pé ọwọ́ àmọ́ ẹni tí ò ṣe ń lọ́tà tó o bá ti mú lọ́tà kò lè má gbọ́ tí ò bá ti ẹ̀ ní gbọ́ yóò mọ̀ ìpinnu kára rẹ̀ ni ṣùgbọ́n wọn ò ní sísí wọn náà lọ́rùn yìí pé ọ̀nà tó gbà ní ọ̀dá ìwọ sáà máa ṣe rẹ́jẹ̀rẹ́jẹ̀ bọ́lọ́ bá kára pé yọ́là ẹni lọ́wọ́ bá sì kára kí ní bó ṣe rẹ́jẹ̀rẹ́jẹ̀ jù bẹ́ẹ̀ lọ kò ní lá ṣùgbọ́n àdúrà náà gbọ́dọ̀ kò kì í ṣe pé kò wo ayé ẹ̀ ti bàjẹ́ ni ọwọ́ ànábì ni man qala halaka nas ànábì ni ẹni tó bá sọ pé àwọn èèyàn ti bàjẹ́ ayé wọn ti pa àwọn èèyàn ti parun ẹ wo báwọn èèyàn ṣe ń dẹ́ṣẹ̀ lọ ànábì ni fa huwa ahlakuhum òun láyé rẹ̀ bàjẹ́ jù láàrin wọn torí pé wọ́n bi léèrè pé ipa wo ló ń kó inú rìwáyà mi àlè wọ pé fa huwa ahlakahum òun náà wà nínú ẹni tó bá yé wọn jẹ́. Ànábì Ibrahim ní ọ̀dà bá mi ńgbà àbá lóhùn ọ̀lẹ̀ lóko kọ́ńpáǹtì ọ̀dà bá mi ń bá yín wá foríjì Ọlọ́run. A máa wá pé bó o lẹni tí ó tó wà lójú ọ̀nà àánú bó o ní ó ṣe mọ̀nà kì í sọ̀tà tá a bá ti mú lọ́tà náà sáwùlẹ̀ fẹ́ kò sí ẹnìkan mo tó tún sọ tẹ́ ẹ bá mọ tí ẹ ń pè ní alikiyama kò sí ẹnìkan láyé kódà bó ṣe rí o kórìíra ẹni tó láyé kó o kórìíra rẹ̀ kódà tí ẹ ń jọ kí gbogbo ayé ń bí ọ̀pẹ́ gbóni tó ní ẹ̀wò ìyìn lè dáríjì ni káyọ̀ ló tiẹ̀ tọ́ ẹ pé ń tó wà lẹ́mìí rẹ nu tọ́ ọ bá rí tí ẹ ń fẹ́ fi sínú nájọ́ gbéra alikiyama mo fọlọ́n sẹlẹ̀ rí ọba kábàámọ̀ ọ̀fẹ́ lè ọmọ bá bẹ́lọ̀ pọ́lọ́n ò sì dákú lóòótọ́ ọ̀tá mi ni mo ti gbàgbé tó ṣe tó bá rí bá ń pé kò sẹ́ni tí ó wù kọ́ máa wọ ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ kódà bẹ́ẹ̀ ni yìí ṣe rí ọ̀yà kẹfìrí àtàfíà ọ̀nà tí tọ́lọ́ ń bá fìyà tí ó jẹ hàn wá ìjọba ni yóò gbé wa ká Ọlọ́run àfẹ́ bá bẹ́ẹ̀ tọ́lọ́ ń sọ pé àánú ò lè bá kí wá ní tẹni tó jẹ́ yí pé kò burú tó fíra ọ̀nà kò lè tó wà táwọn àmọ́ àwòké no tó bá wọná kó wọná lálẹ́ kìámà rárá ó gbìyànjú tágbára rẹ ni ó gbọ́dọ̀ máa rò pé kẹ́nì kò tiẹ̀ wọná kí
ntana bi Ibrahim sọ no nti wo bo e wo Abdullah ibn Ubay ibn Salul bó ṣe dasafo Ànábì ruto tó jẹ́ abanla munafiki tó ya wèrè gidi nu munafiki on tó fojú Ànábì rí sallallahu alaihi wasallam tí Umaru sọ Ànábì pé ó tó máa ṣàdúrà fún ni Ànábì ní Ọlọ́run sọ pé tí n bá ṣàdúrà fún nígbà 70 tí mo tọrọ àforíjì fún òun ò ní foríjì ṣùgbọ́n tó bá dá lójú pé tó bá lé 70 Ọlọ́run ó foríjì yín bá bẹ lọ́hùn sallallahu alaihi wasallam Ànábì mà dáa pọ̀ o sallallahu alaihi wasallam Ọlọ́run ó tó bá bẹ lọ́hùn Abdullah ibn Ubay ibn Salul ṣe ya wèrè tó so awata wa mọ ipa gbé òdodo lọ́wọ́ tá gbé súnà lọ́wọ́ yìí ẹ̀yin tẹ́ mọ̀ pé ṣe Yorùbá ní òkun ekun kò nu ọmọ mọ̀nú on bidia náà mọ̀ pé ranu ló ń ṣe ṣùgbọ́n tẹ́ bá bi eléri o lè mọ re excuse kewe en pe ṣiṣẹ́ wa wà Nàìjíríà ní kíníkà ta ni ó wà mọ̀ so ọjẹsẹ gidi náà ní ká fo ojoko kalẹ̀ ko mo fojú sọ aláboyún káàkiri àdúgbò ke se ti tó bí mọ ni odi nti retí nu ke èyàn ti ejinje aro rẹ̀ pé kíni ó wọlé fún mi lónìí o aláboyún ní fojú sọ en tí ó gbé jalabi wa ní fojú sọ ṣiṣẹ́ nu so Ànábì Ibrahim ló wọ́n bá wa foríjì ibe nǹkan tó wá steka seriki e báyìí gbogbo ẹnikẹ́ni ìdí tá fi lè parí ìjà nu o ìjà tá sọ pa nja kì í ṣe ìjà kagbára wa lẹ́sẹ̀ so ìdí tá fi lè parí ìjà ni kí gbogbo ẹnikẹ́ni tó bá ilé morogun ko mo Ọlọ́run tó bá ilé kú bí en ke 1 billion 1 trillion Qurani àforíjì ò lè bá Ànábì Ibrahim ò tí mọ̀ ńgbà náà wí pé yẹn tọrọ àforíjì fún kèfèrí but àánú pé kó sá mọ̀nà kò mọ̀nà ní bẹ́lẹ̀ mi rẹ̀ onora náà bá mi mo ti gbọ́ ìbò wá foríjì lọ́dọ̀ Ọlọ́run innahu kana bi hafiya Ọlọ́run ọba mi ọba tí ń ṣe mí rẹ̀jẹ̀rẹ̀jẹ̀ ni ọba tó jẹ́ ipò nífẹ̀ẹ́ mi ni ọba tó mọ̀ kí tí ń bára wọ́ sí yóò gbọ́ ni ìbò wá ó ti ṣe wá sí tán nítorí wọ́n sá ń gùn pé kí bàbá wọn sá mọ̀nà wa'tazilukum wa ma tad'una min dunillah bana bí Ibrahim ṣe wá rí un tó fi sórí ire un la wá ń pè wá sí ńgbà bàbá rẹ̀ yarí mọ́ lọ́wọ́ Ibrahim ní mo bá fa foríjì kò wá ti torí rẹ̀ kò wá lọ́jọ́ ìwọ̀n ó ní wa'tazilukum bá mi àti gbogbo àwọn èèyàn yín máa pa yín tí àtẹbọ tẹ́ ń ṣe wá tó fi wá jẹ́ yí pé àwọn àfáà ní polówó ẹbọ lónìí ẹ lè rí àfáà kànṣẹ́ kó ní òun fẹ́ gbé àṣà Yorùbá lárugẹ ni tó sì mọ̀ pé bọ́ wà nínú àṣà Yorùbá kò gbádùn ẹlẹ́bọ ló náà ni torí pé sọ́yọ̀ kan lè ó fi kan kún ni ọ̀wá lọ́mọ wí láwàní rẹ́ẹ̀dì kó lè bá recognize ẹ tásìkò bá tó ń sọ pé ẹnkú kẹ́ tí ẹ̀fà jẹ́ àwọn tí ẹ̀fà ti kékeré kan àwọn èèlò agbára pẹ̀lú population Ọlọ́run ló bá ti ń gba yìí Ọlọ́run ló ní Islam Ọlọ́run ló ní Sunnah wàláhì kìí ṣe gbìyànjú ẹnìkẹ́kẹ́ ní òde bẹ́ẹ̀ kìí ṣe gbìyànjú ẹnìkẹ́kẹ́ sórí tí kálukú ń ṣe kálukú kàfi ń wà ní Ọlọ́run tí ẹni kìí ṣe pé nítorí kẹ́kẹ́ sí Ọlọ́run lè bá lóòkè kẹ́kẹ́ Ọlọ́run ló lẹ́sìn rẹ̀ ibi tó bá fẹ́ mú débẹ̀ nìkẹ́ kò débẹ̀ yóò fàmì hàn wọn ó sì máa gbà òun ló ní ìwé àfojúsí tá à bá gbà ó ti gbà náà ni aláwọ̀ ni rẹ́dì tó ń dá akọ gangan la fi mọ̀ yìí pé ẹbọ ni láwọn ni rẹ́dì ajẹ́ pé kùbẹ́rẹ́ ń bẹ lábẹ́ láwọn ní rẹ̀ ìkùbẹ́rẹ́ ọmọ Yorùbá láwọn yóò tó ẹlòmí ò tó wá mọ́ má di gbogbo èèyàn àfóhùn jálàbí tẹ́ mọ́ má di sí ubúlì wá tọ́ ni mí náà ní wà lẹ́ ànàbí kọ́ lọ sọ bẹ́ẹ̀ ẹ̀ka nífẹ̀ẹ́ lù inú gbàgbọ́ lọ́wọ́ ànàbí ọ̀sọ̀rọ̀ wọ́n báwọn o nínú kódà kì í sàdísì dọ̀ yìí fù mọ̀ọ́dù wọ́n fi parọ́ má nàbí kò sínú tànàbí sọ tó fi jáde láyé ṣùgbọ́n tó yẹ kẹ́ ẹ fi kí ó débẹ̀ tẹ́ ẹ fi mọ̀ pé ọ̀rọ̀ wo lànàbí sọ ọ̀rọ̀ wo lànàbí ọ̀sọ ògùn lẹ́ ń jókì èyàn ò lè jóògùn kọ́ mọ̀ pé bóyá nàbí sọrú àbí ọ̀hún sọrú rẹ̀ torí ibi tó yẹ kó bísìsì kọ́ ló bísìsì tó kọ́ sàtìrí nǹkan tí ẹ kọ́ ńlárúbáwá tó bá ti rí nǹkan tí ẹ kọ́ ńlárúbáwá ó ti dọ̀rọ̀ ó ti di kéwọ́ náà nù ní tó kó bá yín nù ìmọ̀ ni ẹni tó fẹ́ kéwọ́ tí ó yanjú dáadáa kò lè ráàyè à ń wé láwà ní pupa kò lè ráàyè rẹ̀. Ànábì Ibrahim ní bá mi bí mo ṣe ṣe wáàsí tó yìí wa'tazilukum wa ma ta'buduna min dunillah. wa ma ta'buduna min dunillah. Ó ń ṣe bá mi àti ẹ̀yin o àti gbogbo àwọn èèyàn o àtàwọn òòṣà tẹ́ ń jọ́sìn fún mo ti pa yín tì mo pa yín tì pátápátá n ò ní báyìí ẹ̀ ní rí kí n bá yín sín gbẹ́rẹ́ ìní bá yín yẹsẹ́ wò gbogbo àwọn tá à ń sọ ẹbọ ni
má di tíà kíní kan dè wọ́n fi tẹ̀sùn bá kíní ní yọ jẹ́ sọ fún ọ kíní làwọn hàn bẹ́ẹ̀ kí ló hàn bẹ́ẹ̀ wọ́n di tíà mára sọ́ọ̀ lọ́lọ́ ni ó ní ọ̀dọ̀ àwọn àfáà ló ń ti lọ ń gbaṣẹ́ sórí iṣẹ́ tọ́lọ́run ló ń gbà lọ́dọ̀ àwọn àfáà gangan là ń sọ iléyá ní ń bọ̀ ìtànà bí Ibrahim fi dolórí ire ni pé ọ̀pá gbogbo ẹbọ tì ẹ̀dá kò tẹ́ wá lẹ́bọ ṣé wọ́n ṣàtì ẹ̀ ń gbé kalẹ̀ ṣé bí ẹ̀ ń gbára lé lórí ìtọ́ ẹ̀kọ́ sọ wọn ni. àwa là ń ṣe Islam lónìí àwa ń kó ogun ẹ̀ papọ̀ ó tún wá sọdún léyà pẹ̀lú ogun náà kódà ẹlòmíì gan ọtún fẹ́ lọ́mọ ìyẹ̀wò Ṣẹ́ran White ni kó wọn pa ibi táwọn yẹn láìkí iṣẹ́ yẹ̀wò dé Ṣẹ́ran White ni kó wọn pa ní abẹ́rẹ́ black irọ́ èwo ni ọ̀wọ́ léyà má gbẹ́bọ wọ́ bẹ́ẹ̀ ànábì Ibrahim tó fi dolórí rẹ̀ ni pé ọ̀pọ̀ ẹbọ rẹ̀ ó sì pa gbogbo àwọn èèyàn rẹ̀ tí àwa gbogbo tó bá jẹ mọ́rọ̀ ẹbọ pátá tó ẹ pé ẹgbẹ́ Yorùbá nation ẹ tún wá máa gbé ọdún òòṣà wá tẹ́wà máa sọ pé àgbọ̀dé àṣẹ kan àbáṣegbá eégún lẹ̀ ń bọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kẹ́ ẹ tó máa ṣe kékeré kan Ọlọ́run àjẹ́ ọbọ̀ sí o wá tẹ́sílẹ̀ kún ni o. wá tẹ́sílẹ̀ kún wà má ta'buduna min dunillahi wadi'u rabbi. ọlẹ́mi ọmọ Ọlọ́run ọba mi torí pé níbi rọ́lá agbára wulẹ̀ máa ń kọ́kọ́ ń wà ń pilẹ̀ àwọn onírọ́ wọn pọ̀ báyìí olódodo ọ̀wà kéré ṣùgbọ́n tí máa ń fún olódodo lágbára ni pé kú wọ́tún lè imán kí gbàgbọ́ yẹn ó dúró dáadáa ìgbàgbọ́ ó dúró dáadáa ní tí wọ́n ṣe ń parọ́ pé wò láàánú rẹ̀ dùn àwọn ẹni Ọlọ́run ò lè sọ wọn kàn ra tẹ́wọ́ sọ́lọ́ ní láàánú kó tó láàánú tẹ́ gan ayé ti nǹkan ti ṣẹlẹ̀ náà kó tó ẹsẹ̀ máa wé kó tó máa wé bóyá tó fi tíré ìwé gan ló tó fẹ́ wé kó tó máa wé ó ti pọn mí lẹ́dùn gbẹni tẹ́lẹ̀ ó ní wadi'u rabbi. wadi'u rabbi. mo sì ń mọ èmi ọmọ Ọlọ́run ọba mi ni torí pé Ọlọ́run ọba mi ọba tó súnmọ́ mi ni. asa alla akuna bidu'a'i rabbi shaqiyya. ẹ lọ dibẹ̀ yẹn mọ́ ànábì Ibrahim ni ó dá mi lójú wípé tí n bá ń pọ́ Ọlọ́run ọba mi ń wò lé dolórí ibú ẹ̀dá mi ò ní dolórí ibú látara pípọ̀ Ọlọ́run ọba mi àṣìṣe yẹn bá ń pè nǹkan mi lẹ́yìn Ọlọ́run tí èso Ọlọ́run ló ń pè èyàn ó sórí ibú bọ̀ ọ̀bẹ ni ní tí Ibrahim ń sọnù sọ́tù Mariam èmi ò ní dolórí ibú pẹ̀lú kí mò ń pọ̀ Ọlọ́run ẹnì kò ní di okun Ọlọ́run mú kọ́ máa pe Ọlọ́run kọ́ wá dolórí ibú ẹ̀dá tọ́ ọ̀bá tí ẹwọ tí Ibrahim kọ́ lọ́wọ́ tó sọ̀rọ̀ ní bàbá àgbàgbọ́ ṣé lásán ni bàbá àgbàgbọ́ òmùrẹ̀ràn ọdún lẹ̀ o sì jáwọ́ wa lọ fẹ́ fi gbèsè ayé ẹ̀kọ́ sí ànábì Ibrahim àwọn ẹ̀kọ́ tá a yọnu gbèsè ayé rẹ̀ nù ó ní èmi ń tèmi gbogbo ń tẹ̀yìn jọ́sìn fún ìlú ìpátá àtẹ̀yìn àti nǹkan mọ̀páyín tì la ilaha nìyẹn wà á di húrọ̀ bí wọn àmọ́ ọkọ Ọlọ́run ọba mi illallah ìtumọ̀ lẹ́yìn ní tí ó gba àwọn òtítẹ́ gbé lọ́nù màá pa gbogbo yín tì pátá Ọlọ́run ní wà á fèsì Ọlọ́run tí ń bá wá fèsì mo hàn pé n ò ní sórí ibú bọ̀ bẹ́ẹ̀ torí pé ẹ̀ńtẹ́sẹ̀ rẹ̀ bá tínrín yọ́ lọ́mọ́lọ́ ni. فلما اعتزلهم وما يعبدون من دون الله. Ọlọ́run wá fẹ́ sọ èrè jẹ téèyàn máa ń rí ibi kó dúró ti t'Ọlọ́run. Ọlọ́run nígbà tí Ibrahim wá pa wọ́n tì tí wọn náà bá fẹ́ rere jẹ tó o fẹ́ rí àpẹẹrẹ gbígbàdúrà wàá pẹ́ bọ́ tì ọ̀pá mọ̀ yẹn nǹkan wò alájẹ́ gbogbo ń tẹ́ ẹ so kọ́lé yẹn ẹ̀yin náà ti mọ tí ẹ ń pè lóògùn tá à ń sọ síbẹ̀ mo bí tẹ́ ẹ máa ń gbé sí bí àṣàfà wa kan àwáfọ́ lọ́n sọ wọ́n ní oògùn tá à ń sọ kì í sóògùn jẹ̀dí kì í ṣàgbo onírun kálukú ọmọ tó bá fẹ́ wọnú ilé wa á sọ fún pé ọ̀yá lọ́ba ń gbàgbó orí fíríjì wa oògùn eléyìí nǹkan là ń sọ pé ọ̀dà bá ń gbàgbó jẹ̀dí fún lágbájá àwọn oògùn tó jẹ́ pé yìí gé sórí fíríjì ní tá à ń sọ pé bọ́ ni ọṣẹ àwúre sórí fíríjì lẹ́gbẹ́ sí àbórí tébù sórí tébù lẹ́gbẹ́ sí ẹ̀yọ̀nà ayé sórí tébù lẹ́gbẹ́ sí kọjá yẹn ọmọ yẹn wàràwàrà sórí tébù lọ́wà èyí kẹ́ ẹ̀ máa ń tẹ́lẹ̀ fi sakọ́tà ẹ̀ máa sọ pé wò àgbo jẹ̀dí ń wà ń bẹ́ òun lọ́ọ̀kan lọ gbé wá ságbo àwúre ń wà ń bẹ́ tẹ́lẹ̀ sọ síbẹ̀ mọ́ bí tẹ́ ẹ kó pamọ́ sí so ẹn tó bá wá dúró títọ́ lọ́n tó dúró títọ́ lọ́n Ọlọ́run wá ẹ sọ tí ó ṣẹlẹ̀ sí ipe nígbà tí ànábì Ibrahim pa gbogbo wọ́nranwọ̀nran tí ọmọ bá wọn lọ yẹsẹ́ wò kò sí gbẹ́rẹ́ kò sí ẹ̀yọ̀nú ayé kò sí rọ́bì dànù gbogbo ń tá a dá kọ́ ń pátá lọ́lọ́run wulẹ̀ ti fi àdúrà ló ti fi kọ́ lọ́rùn pé wọ́n máa ṣe èmi ni ó pè
nígbà táwọn bí Ibrahim ṣe wá kí lọ́lọ́run ló ṣẹlẹ̀ sí. wa wahabna lahu Ishaqa wa Yaqub. Ọlọ́run náà àwa bùnlẹ́bùn Ishaq afun ní Yakubu afun láwọn ọmọ olóríire ọmọ tí wọn náà fẹ́ bí ọmọ olóríire kì í sọmọ tó lọ wá lọ́dọ̀ òòṣà ọmọ tí ó gbẹ̀yìn tẹ̀yìn ṣe ọmọ rẹ̀ táyọ̀ ọmọ rí pé eléyìí wàládùn Mubarak ọjà ogun tí ọjà gbogbo ẹ̀ ti bá Ọlọ́run náà wá torí pé gbogbo kàkàrìrì téèyàn bá ṣe tí ọba ní ẹ̀yìn kàkàrìrì yẹn ṣòfò dànù Ọlọ́run nígbà tí Ibrahim tọ́pa gbogbo ẹ̀ tí bá wọn tọ́pa wọn tí kò wulẹ̀ bá wọn Joseph ó sàrí ṣùgbọ́n òun nìkan náà bí Ibrahim nìkan mọ̀ nígbà náà ṣe bẹ́ẹ̀ ìwọ tiẹ̀ tó ń rẹ́ ní kúnra ọ̀rọ̀ àwọn àfáàsù náà tiẹ̀ ń sọ̀rọ̀ ojú tó wá ń tì ọ́ ọ̀rọ̀ àwọn mùsùlùmí ojú tó wá ń tì ọ́ tó wá wò pé kọ́ ọ lọ máa jó àwọn ẹgbẹ́ awo kan ní nǹkan ẹgbẹ́ awo wo ó ní ẹ wò ó ìfẹ́ ìlú níbi kiri kan náà ni ìfẹ́ ìlú ẹ kálukú farabalẹ̀ ní ẹ lọ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ àwọn àfẹ́sìn gidi kì í kẹ́sẹ̀ kára kí tá a bá wò ìyà tí ń jẹyìn ìyà kìíní kan wọ́n ń gbé apá wọ́n ń ṣe kékeré kan kò sí tí ò ní solution ní Islam ṣùgbọ́n ọ̀gọ̀rọ̀ mùsùlùmí tí nǹkan bá ṣẹlẹ̀ a kàn ń pera mùsùlùmí ni ààrẹ díẹ̀ àti gbọ́n tọ́lọ́ ń wí gẹ́gẹ́ ààrẹ díẹ̀ àti gbọ́n tọ́lọ́ ń wí ńgbà ní protest ò lè fa nǹkankan Islam ló sọ bẹ́ẹ̀ kò lè mórí ilé kẹ̀kẹ́ wá fún yín kí lẹ bá bọ̀ bí ẹ̀ ń sars kí lẹ bá bọ̀ bẹ̀ èyàn jáde só lórí báwọn Ọlọ́run ló fo lórí bẹ́ẹ̀ Ọlọ́run lèèyàn máa ń bẹ àgẹ́sì olórí tí ọba dá kì í ṣe pé jáde tó ọba jáde àgẹ́sì ìjọba tí bá ń bẹ́ ń bẹ́ tó ọba kú tí wọ́n bá pọ̀ okú ṣòfò ni ọba wè láàrin bíláàkì kókó rẹ́ẹ̀dì èyí tí súnà sọ fáwa nu ẹni tó wà ń bẹ ìjọba tó wà ń bẹ òun kọ́ ló gbére ẹ̀ bẹ́ẹ̀ kódà bó olóyìnbó ni àìmọye ẹni tó yí tí ẹ tẹ̀sí dẹ́ padà tú so nígbà tí ò ti tún ọba Ọlọ́run ní ń fi yàn pò ọba tí wàá ń fi yàn pò láàrin àwa àti ọ̀dà ní gbogbo ẹ̀ fi ń dàrú táàrin wa bá dáa ni Ọlọ́run lápè kálukú wa náà ta wà ń sálẹ̀ àkà ń pariwo ìjọba ní sáwà gangan sáà dáa fún ara wa àwọn èèyàn ń tẹ̀lé léegun káàkiri wọ́n gbà ọjà ọlọ́jà wọ́n sọ ẹnẹlẹ́ni ládàá ṣé ìjọba lọ́kadà lọ́ ti ń sáyàn ṣé ìjọba ní ń talẹ̀ kán fẹ́ yàn mẹ́fà gbogbo àwọn àbòsí kálukú náà ṣe sójọba ìjọba ní wọnú àdúgbò wa gbalẹ̀ ìjọba ní gbowó ta ti ń ṣe àwọn èèyàn ládàábì ṣèjọba ní ìjọba ní jọ máa ń gbé ìjọba ní ń ta pátì ara èèyàn ṣèjọba ní ṣé ìjọba ní ó di pé kákà rí báyìí kárí pé ọ̀dà pé òjò rọ̀ èrò pọ̀ ní bus stop ọkọ̀ 100 naira mọ̀sọ́ di 300 láì jẹ́ pé po wọn ṣèjọba náà tọ̀ náà tẹ́bà lè wọlé 500 gan ní báyìí kálukú àmọ́ àwò ẹlẹ́lẹ́ni tó jẹ́ pé 200 lọ́ba dé bus stop kò mọ̀ kojú ọ̀rọ̀ o ọwọ́ wò pé òun ọmọ fẹsẹ̀ sá lọ bẹ́ẹ̀ ni wọ́n á fẹsẹ̀ sá áàfù lọ bí báyà òun tó lè rí tó fi rìn délé ó délé kò lè kásùn bá àjọ kejì ṣèjọba tó náà wọ́n sì délé wá kó yọ kẹ́ ọwọ́ apàtríbù owó láì jẹ́ pé potó ọ̀rà kò lè wá náírà síbẹ̀ ṣùgbọ́n wọ́n kọ́ àrérò ṣèjọba ni tọ́dún bá ń bọ̀ káwọn mọ̀ gbówó lé nǹkan kákan mọ́ influence price pé no àsìkò ọdún ni owó ọdún là ń gbà ta ló ṣe owó ọdún sí tó ń gbà lọ́wọ́ rẹ̀ ṣèjọba tó nù ṣèjọba ló increase price. ìtí ọ̀sẹ̀lẹ̀ láwọn ìlú tẹ̀ ń pariwo yìí ọba níṣẹ́ tẹ́lẹ̀ fẹ́ gbà gbogbo union táwà dálẹ̀ pátá láyé ń bí pátá ẹgbẹ́ télọ̀ ẹgbẹ́ aláṣọ ẹgbẹ́ oníkìní kan ẹgbẹ́ eléru ẹgbẹ́ kìní kan gbogbo ẹ̀ pátá kò sí ìtí èèfà nira fọmọ ẹgbẹ́ ẹ wá lọ àwọn ilẹ̀ Ìgbò ẹ lọ ilẹ̀ Haúsá sí bó ṣe rí nù síbẹ̀ náà ṣe union lọ wọ́n sí gbogbo ẹ̀ lọ́hùn kò sí gbogbo ní tí a ti ń pè ní association báyìí nílẹ̀ Yorùbá yìí a fi jù kún débi pé kò sọ́mọ ẹgbẹ́ tí ó wà ń kọ́rọ̀ tí ó máa ṣàdúrà fẹ́ gbẹ́ nǹkan tàbí tí ó máa ṣàdúrà fáwọn olórí tí ń darí ń bẹ̀ tí ó máa ṣàdúrà fáwọn olórí tí ń darí bẹ̀ ẹ kọ́kọ́ tó wà ánú ara yín ṣe ná nígbà ensars ilé ọmọ Ìgbò mélòó nú àwọn olórí wọn ní ẹjọ́ ilé ọmọ Haúsá mélòó wọn jó ṣé Yorùbá nìkan làwọn tí ń darí sáà nìkan ní ń kówó jẹ ẹ̀ka yìí
ẹ káyà àwọn tẹ́yìn fi ṣẹ̀sìn náà àwọn sẹ́nítọ̀ yín àtàwọn olórí yín àtàwọn gómìnà míì so ẹ káyà táwọn fi ṣẹ̀sìn ọ̀dọ̀ wọn mélòó ni a sùn ná so èyí tí ó ti bẹ̀ jáde Islam ń lẹ̀sìn súnà yẹn ni ká gbọ́yé. وهبنا له إسحاق ويعقوب وكلا جعلنا نبيا. Ọlọ́run ní gbogbo pátá la ṣe lánàá bí Ọlọ́run a jẹ́ pé ó fà àwọn ọmọ rẹ̀ atẹ́yìn sílẹ̀ látara kíni o látara pọ́kọ́yìn ṣẹbọ ó wá dojúkọ Ọlọ́run tó o bá kọ́yìn ṣẹbọ tó o dojúkọ Ọlọ́run ó ṣe rẹ̀ náà ni o kódà wọn lè pọ́ dànù wàá dojúkọ Ọlọ́run ni o ọkọ Ànábì Ibrahim kọ́yìn sí ẹbọ ó wá dojúkọ Ọlọ́run sẹ́yìn náà rẹ̀ dì ìwọ wò gbogbo tó o so kọ́lé ohun tó o ẹ ti wá tó a máa tara wọn so gbálẹ̀ pẹ́ẹ́nù ọ̀nà wọn ni tó lè bá dé yọ gbálẹ̀ láyé ìjọ́un já gbogbo ẹ̀ sọ yẹ ká dénú ẹnu ọ̀nà yín aláàjì ìmáàmù àtúnbá ìwo níbi ẹnu ọ̀nà ilé ẹ̀wọ̀n so kìíní kan mọ́ bẹ́ẹ̀ gbogbo àsokọ́kẹ́ náà ò sí ní ẹbọ ní ìjà dànù eléyìí nǹkan ni ó sọ lé sẹ́ẹ̀ lọ́jà lálẹ́ ẹ̀já ẹ wá wo oorun tẹ́sùn èso ọmọ tẹ̀yìn ni láti ìjọ yìí ṣé bí ń bẹ náà ọ̀pọ̀lọpọ̀ lémi táwọn ò lè wọ̀ tí kìíní sì wà ń bẹ a ní ọjà dànù kọ́lọ́n kọ́ ṣàánú wa kọ́ wọlé àjọ kan sórí ẹ̀ á gba ìbéèrè bíi mélòó kó tó di pé a máa lọ kọ́lọ́n balẹ̀kọ́lá kí ọ̀sàrin kọ̀ọ̀kan àwa tí a bá ní ìbéèrè 081 21024846 òní nọ́mbà tí a pèsè 081 21024846. Naam. Hello, salaam alaikum. Zero 8121. Hello, salaam alaikum. Era sa. Ẹ káalẹ́ o. Ẹgbẹ́ ìbéèrè kan mo fẹ́ béèrè. Náà. Tí a bá bí ọmọ kan láyé john tí wọ́n sọ pé ìtajà bá gbé ibi ọmọ rẹ̀ pé ó ṣàyẹ̀wò àdúrà wo lèèyàn lè ṣe téèyàn lè ṣe tí ó fi dológun pé kò ní ṣe rẹ̀. Yorùbá lọ́gbà pé ìtajà bá gbé ibi ọmọ rẹ̀ nǹkan kan báyìí ni ó ṣẹlẹ̀ sí so eléyìí kò sí nínú ìsìláàmù pé ibi ọmọ alọ́mọ rì mọ́lẹ̀ ni bájá bá gbé bóyá èèyàn fi jáfara so ìyẹn ò ní orípa kankan mashallah la quwwata illa billah ká máa ṣe lórí gbogbo nǹkan ní wa náà ojúkójú ò ní wa burú òsì ní ṣe mashallah la quwwata illa billah. ẹ máa ṣe sí ṣùgbọ́n ẹ má gbégbá gbọ́ Yorùbá sẹ́mi tó ti yé bá wa alaikum salaam wa rahmatullahi 081 21 02 4846 tàbí 090 52 081 51 92 5925 081 hello salaam alaikum naam 081 51 92 5925 hello wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Oreo 081 51 92 5925 hello salaam alaikum hello ẹ bá gbé kó lẹ́gbẹ̀ẹ́ rédíò. Assalamu alaikum. Wa alaikum salaam wa barakatuh. Mo kí yẹn kú wẹ̀. Yes sir. Inú mi dùn sí gbogbo ètò tẹ́ǹsì yìí torí pé gbogbo wa a ti fẹ́ sọ súnà a ti fẹ́ sọ dẹ́pọ̀ nítorí pé bẹ́ẹ̀ ètò yẹn ló ń gbé mi lára mo kí n gan èmi béèrè kàkà tí wọ́n fẹ́ béèrè kí Ọlọ́run kún in lọ́wọ́. Allahumma amin. Jazakumullahu khairan. Naam. 08151 92 5925. Wa alaikum salaam wa barakatuh. Ẹ káalẹ́ fún ètò. Ẹ káalẹ́ sà.
ẹ̀yà kan ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé kí ni ìhà tí ìsìláàmù kan sí ibi tí wọ́n máa sọ pé ẹ mọ̀ débi olókùú ẹ mọ̀ débi oní ẹ mọ̀ sí ẹni tó bá kú ẹ ti mọ̀ ọdún kan láti parí ìyẹn. àwọn tí ẹni sàrà máa ń ṣe èèyàn gidi kan sàrà máa ń ṣe èèyàn burúkú ni sàrà máa ń ṣe ara ẹbọ ni ẹ gbọ́dọ̀ lọ kí ẹ ń bi olókùú ẹ mọ̀ kẹ́ ń tára rẹ̀ ọ̀bà yá gbogbo ẹ̀yin yàrá tí ẹ máa ń sọ̀rọ̀ eléyìí fún tọ́ ọba ti gbàgbọ́ ẹbọ ni o kò sí ní tọ́jà mùsùlùmí ibi tó ti gbalada gan ni bí olókùú èṣù wa ni wọ́n di ọ lọ́wọ́ sétorí kan wọ́n bá kó òkú njọ́ kan náà ni gbogbo ẹni tó wó ríran sí ọ̀nbó ló ń ti rí ta ló fi hàn wọn náà wọ ẹni tó pàdé tó ní kọ́ ọmọ dìbì olókùú sígbèsí ayé tiẹ̀ gan da sígbèsí ayé tiẹ̀ da èèyàn eré kọ́ ni sàárà máa ń ṣe èèyàn gidi kọ́ ẹ má gbọ́ kankan nǹkan burúkú ni o ara àwọn pákéjì ilẹ̀ Yorùbá tí ọ̀dà ni o 08121024846 tàbí 08151925925. Hello, salamu alaikum. Naam. Ẹ̀rọ ẹ bá ní sọ̀rọ̀ sókè o. Naam. Ìgbọ́n tẹ́ ń sọ dáadáa nẹ́tíwọ̀kì yẹn ọ̀dá o. Hello, salamu alaikum. Kódà. Hello, salamu alaikum. 0812102. Hello. Wa alaikum salam wa barakatuh. Ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé ìjẹ́ tó ń jẹ́ sí àfáwà nínú ìsìlámù iṣẹ́ àfáà ní í ṣe. Àná máa kà ìbéèrè tó lè fẹ́ béèrè lẹ́kẹ̀kan. Ìyàwó mi ti ṣùgbọ́n ó lọ ní kí ẹ̀ mọ́ fi gbàgbọ́ mi ìgbà sẹ́yìn wọ́n fẹ́ kí wọ́n mi sílẹ̀ àárín dáadáa. Kí ẹ̀ mọ́ fi gbàgbọ́. Ká má fi sẹ́mi ìgbàgbọ́ Yorùbá pé tí nǹkan bá ṣẹlẹ̀ nǹkan báyìí ni ó ṣe bá jókòó lẹ́nu ṣùgbọ́n kí wọ́n máa fi sẹ́mi fi sí ẹ̀mí. Ṣé àfà wà àbí òṣìṣẹ́ àfà iṣẹ́ àfà wà so iṣẹ́ àfà ni kọ́kọ́ máa ń kéko sí wáàsí so ti yé bá o lè gbowó lórí kí o ti ń kọ́yàn o lè gbowó lórí wáàsí tí ń ṣe àwọn èèyàn lè bùn lẹ́bùn ṣùgbọ́n à ń jókòó à ń dálejò lóhùn tẹ́ ẹ̀ pèsè iṣẹ́ àfà ìfarapẹ́ abaláwo nìyàn so kọ́lọ̀ ń kọ́ sànú àwọn ànábì Ọlọ́run níṣẹ́ wọn tí ń ṣe so ti yé bá kálukú gbọ́dọ̀ níṣẹ́ rẹ̀ ìkọ́ máa ń ké iṣẹ́ àfà ni kó sì gbowó iṣẹ́ àfà nu kọ́lọ̀ ń balẹ̀ kọ́lá kọ́ sànú inshallah tó bá dijọ́ mẹ́jọ á tún máa tẹ̀síwájú. Kọ̀kọ́ máa ní kéwù ṣáni iṣẹ́ gidi ìṣẹ̀já lábí kì í sọnà àfọ̀njá lábí onílé sódòdó àfọ̀njá lábí kò nílé sódòdó àfọ̀njá lábí kò nílé sódòdó. Alhamdulillahi rabbil alamin. Kò ní àní rí jù báyìí lọ lórí ètò yín ètò wa Albasira ètò tí a mú wá sí etí gbọ̀yìn àwa tí a jọ kópa ń bẹ̀ amójú ẹ̀rọ wa fún sáà tí a wà ètò ìjọ lọ bọ́tìnì òun náà ni omidan Bukola Lawal àwọn stars wa ta ti ń gbọ̀n wọn látẹ̀ẹ̀kan náà ní Fadilati Sheikh Ustaz Alhaji Sulaiman bin Ibrahim Abi Ibrahim Ẹ̀sàòkè tàwa ní ìbéèrè kan àbí kejì tí a fẹ́ bi wọ́n lẹ́yìn ètò a lè kún wọn sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 070106439 kagbọ́lẹ̀ kan sí 070106439 èmi olùdarí ètò tẹ́tí ń gbòmí látàrọ náà ní afárí Diwanullahi Muhammad Jamiu aka májèbàjẹ́ oníwàkà sunna ìpàdé tún di ijọ́ mẹ́jọ pẹ̀lú àṣẹ Ọlọ́run wassalamu alaikum.